Ọmọ Yorùbá, ẹ káalẹ́ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi àti àsìkò tó bá wù kó já sí ní ọ̀dọ̀ tiyín. Ọlọ́run Olódùmarè, gbogbo nǹkan tá à ń wá nílẹ̀ Yorùbá, Ọlọ́run á jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́. Á tẹ̀ wá lọ́wọ́. Pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹni tó bá sebẹ̀, ẹni tó bá ṣẹ̀gúsí ló máa ń jẹ ẹ́. Gbogbo àsìkò tí ìdẹ̀rùn ó bá dé bá wa lórí nǹkan tí à ń wá ní ilẹ̀ Yorùbá, pẹ̀lú ògo Ọlọ́run, Ọlọ́run ó ṣe é nírọ̀rùn. Ọlọ́run á ṣe é nírọ̀rùn. A ní fojú sunkún ara wa. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà, ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣọ́ra. Kí ló dé? Ẹ dákun, kí ló dé tó jẹ́ wípé Yorùbá ò da, ẹnu ọmọ Yorùbá lẹ́ẹ̀ tí gbọ́. Yorùbá è ṣe èèyàn, ẹnu ọmọ Yorùbá lẹ́ẹ̀ tí gbọ́. Mi ò lè ran Yorùbá lọ́wọ́, ẹnu ọmọ Yorùbá lẹ́ẹ̀ tí gbọ́. Gbogbo àwọn tó dẹ̀ máa ń sọ, mo máa ń sọ wípé ìyá àti bàbá wọn ni wọ́n ń bá wí yẹn. Torí èmi mọ̀ pé níwọ̀n bá tèmi, èmi mọ̀ pé mo dáa díẹ̀. Níwọ̀n bá tèmi, mo mọ̀ pé mo dáa díẹ̀. Mo tó wá lè sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣe dáadáa fún èmi, tí mi ò dẹ̀ fojú kàn wọ́n rí táàríra rí, tó dẹ̀ jẹ́ wípé ọmọ Yorùbá yìí ni wọ́n. Ó ní èmi fi máa ń sọ pé tí gbogbo yín bá ń sọ pé Yorùbá ò da, Yorùbá ò da, ẹnu tèmi ò gbà. Gbogbo ibi tí mo dé lónìí, à ń rí jẹ, à ń rí mu, à ń rí náà rí lò. Lẹ́yìn àwọn ọmọ mi, àtúnfi ẹ̀yin Yorùbá ni mo rí. Ẹ̀yin lẹ gbé mi dépò tí mo wà lénìí. Even kí n tó bí ọmọ, ẹ̀yin lẹ gbé mi débi mo wà, torí pé Yorùbá fíìmù ni mò ń ṣe. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ sì ń wò ó. Ẹ̀yin ọmọ Yorùbá lẹ ń wò ó. So automatically, ẹ̀yin lẹ sustain mi tí mo fi bímọ. Ẹ̀yin lẹ sustain mi táwọn ọmọ mi fi ń rọ́wọ́ mú jáde lápò láti fún mi ń tọrọ kọ́bọ̀ láti fi jẹun. So tí gbogbo yẹn bá ń sọ pé Yorùbá ò da, ẹnu tèmi ò gbà. Mo sì mọ̀ pé ẹnu tiẹ̀ náà ò gbà. Torí gbogbo ipò tó wà lénìí, ọmọ Yorùbá ló gbé ẹ débẹ̀. Kí ló wá dé tí ẹ wàá jẹ́ èèyàn tán? Ẹ wàá gbàgbé ibi tí ẹ gbà gòkè. Gbogbo odò tó bá ti gbàgbé orísun, í máa gbẹgbẹ̀yìn ayé ni. Kì í ṣépè. Mi ò ṣépè fẹ́nikẹ́ni, mi ò lè ṣépè fọmọ Yorùbá. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ jẹ́ kí Yorùbá mọ̀ pé n tó lè mú ìparun bá àwọn ni pé kéèyàn kan fà ẹ́ gòkè, kó máa ronú àìdá sí tàbí kó máa sọ̀rọ̀ rẹ̀ láìdá. Kí sọ̀rọ̀ rẹ̀ láìdá tí mo sọ yẹn, tọmọ Yorùbá bá ti ṣe ọ́ lóore rí, tó bá ti wá lanu sọ pé àwọn ọmọ Yorùbá ò dáa, ó ti ṣẹ̀ sọ́run ẹ o. Ó ti ṣẹ̀ sí àwọn tó ṣe ẹ́ lóore. Kí ló dé jẹ́ pé àìdá tiwa, ẹnu tiwa làwa ti gbọ́? Gbogbo àìdá Yorùbá ò da, Yorùbá ò ṣe kinní, ọmọ Yorùbá lẹ máa gbọ́ lẹ́nu ẹ̀ ṣá. Ẹnu ọjọ́ mẹ́ta yìí náà ni àwọn ẹ̀yà yòókù ni wọ́n kúkú ń pè wá ní tá à ń pera wa. Wàláì gbogbo ìgbà ni mo máa ń sọ fún yín wípé kò sí ẹ̀yà bí ọmọ Yorùbá. Gbogbo àwọn tó bá ti ń bá mi lọ tipẹ́, wọ́n á mọ̀ pé mo ti sọ bí ẹ̀mẹrin nínú fídíò mi pé tó bá jẹ́ pé lóòótọ́ téèyàn bá kú, èèyàn tó máa ń padà wálé ayé yìí, tọ́lọ́run bá ti ní dá mi sínú ìran Yorùbá, kó má dá mi wá sáyé mọ́. Kó má dá mi wá sáyé mọ́, tàbí kó dá mi sẹ́nu igbó gan, ó pè mí. Torí pé èmi ni mo mọ ohun tí mo rí. Gbogbo ohun tí mo bá dà lénìí tàbí gbogbo ohun tí ń tún dà lọ́la, ọwọ́ ọmọ Yorùbá ni.
So ẹnu tèmi ò gbà gbogbo ẹ̀yin ọlọ́rọ̀ sọkúsọ ọmọ Yorùbá ò dá ọmọ Yorùbá ò dá mo máa ń jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ohun tẹ́ ẹ máa ń sọ nípa wa yẹn ó wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀ràn míì ṣùgbọ́n ẹ kì í gbà ó dẹ̀ kú òlójú kan náà ó kú òmí kankan kọjá ilẹ̀ Yorùbá rí tírù mi bá gbé ọdún 14 nílẹ̀ Haúsá tí mo dẹ̀ ń sọ fún wa pé ìyàtọ̀ mọ̀ wà láàrin Haúsá àti Fúlàní tí mo ń sọ fún yín wípé wọ́n mọ̀ balẹ̀ ayé wọ́n mọ̀ kó àwọn Haúsá náà papá mọ́ra ni tí mo sọ gbogbo tó ń ṣẹlẹ̀ níbẹ̀ tí mo sọ báwọn náà ṣe máa ń ṣe nínú ìran wọn tó jẹ́ pé wọ́n máa ń wo àwa lókè ni wọ́n máa ń wo àwa lókè ni ìwọ tó ò kọjá ibi tí ìyá àti bàbá ẹ̀ bí ọ sí wà tó máa bá mi jiyàn ẹ wò ẹni tí ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ yìí ọmọ Yíbò ni mi ò fẹ́ kí n plé ojú ẹ̀ ṣùgbọ́n ẹ gbọ́rọ̀ ẹnu ẹ̀ ọmọ Yíbò pọ́nbélé ni ẹ gbọ́rọ̀ ẹnu ẹ̀ ẹ máa gbọ́. Asking me why I made that statement. Apparently, this person is not. ẹ má bínú kò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. He's one of those instigators. Kò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ mo dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. This instigator. Ẹ má bínú. So, in the video I posted yesterday, I mentioned somewhere that the Yoruba is the most civilized ethnic group in Nigeria. And honestly, that statement just came to me naturally. I didn't know when I made that statement. Because for me, I thought we all know, I thought everybody in Nigeria is aware that Yoruba is the most civilized ethnic group in Nigeria. I didn't know anybody would have issues with that statement. I thought everybody is aware. So, I'm saying this because someone sent me a private message, asking me why I made that statement. Apparently, this person is not Igbo. It's not Igbo. One of those instigators. This instigator was querying me in his message. He said other ethnic groups in Nigeria are saying that Igbos are the most civilized ethnic group in Nigeria. But I came online to chase clouds, maybe to get the support of Yoruba people. So I said that the Yorubas are the most civilized people in Nigeria. So I read that message, but I did not reply. What I did was to go to Meta AI and ask this question: what is the meaning of civilized? And what you are seeing on your screen right now is the answer I got from Meta. And for me, I reflected on the answer after I got it, and I became more convinced, even more than ever, that the Yoruba ethnic group is the most civilized ethnic group in Nigeria. It is not in contention. Okay, when you talk about social order and stability, which ethnic group in Nigeria, let's even use the most populous ethnic groups, Igbo, Hausa, and Yoruba. Which one is more stable? Nobody comes close to the Yorubas when you talk about respect for law. Human rights. When anything law, it is the Yorubas. Leave it for them. They've been paying taxes. They've been respecting government for a very long time. Igbos are still learning how to respect government, respect law. The Hausa Fulanis are struggling. If you don't hit them very hard, they will not get compliance. The Yoruba man is the only man that would wake up in the morning and know that he's supposed to pay his tax. He will go to tax office and pay. It is in their nature to comply with law. Yeah. You talk about advanced technology and infrastructure. Where do we have advanced technology and infrastructure in Nigeria? It is in Yoruba land. You may say it is only Lagos, but yes, it is in Yoruba land. You talk about high standard of living and education. Yes, Igbos are trying to meet up, but the Yorubas are still number one in Nigeria. You talk about art and culture and intellectual pursuits. Leave it for the Yorubas. Let them get art and culture. Let them get intellectual pursuits. Nobody comes close. You talk about tolerance, inclusivity, and diversity. Even I can tell you that in the whole world, nobody is as tolerant as the Yoruba man.
The Yoruba people are the most tolerant people in the world. Tí gbogbo wọn fi wọlé sí wa láàrin. Yoruba land that you see somebody, his wife is Muslim, his father is Christian, his first son is Muslim, this one is, and they all tolerate each other. Àjọ ìmọ̀ They don't jẹnu even àwọ̀ know kan. the difference between Christian and Muslim. Everybody is doing Àtàláwo. Christmas together. Everybody is doing Salah together. When you talk about tolerance, I believe the Yorubas are number one in the whole world. Nobody comes close. You talk about complex social structure and institutions. From day one, Yorubas have that institutions where they have the Alaafin of Oyo, the Oyomesi, the Ogbonis. Those institutions were there doing their job. It is endemic in the Yoruba social structure. You talk about ability to resolve conflict peacefully. You give it to the Yorubas again. Look at this Oduduwa nation. Oduduwa. You see how it is easily resolved peacefully. Why that of Nnamdi Kanu is still there, dragging in court. So let's not fool ourselves. For those that doesn't know, the Yorubas are the most civilized people in Nigeria, if not in the whole of Africa. Thank you. Ó fi Yíbò parí rẹ̀ fún yín kẹ́lẹ́ mọ̀ pọ́nmọ́ Yíbò lòun. Ìwọ kan ó wàá sojú kàńtàkàńtà ó pera rẹ̀ lọ́mọ Yorùbá. Ìwọ ló máa sọ pé àwa Yorùbá ò dáa, mi ò ń fẹ́ bá Yorùbá sọ̀rọ̀. Mo agree pẹ̀lú pé Yorùbá kan ti ṣe àìdáa fún ẹ rí. Lóòótọ́ ni ó possible. Kì í ṣe gbogbo wa náà la máa dáa tán. Ṣùgbọ́n kò sí nǹkan tó sọ fún ọ pé bí Yorùbá kan bá ṣe àìdáa sí ẹ, ó wà ní pàdé ọmọ Yorùbá tí ó ṣe àìdáadáa 100 fún ẹ. Àìdáa ẹyọ kan lọmọ Yorùbá ṣe fún ẹ. Kò mean pé ò ní pàdé ọmọ Yorùbá tí ó ṣe dáadáa 100 fún ẹ. Why tẹ́ mọ wá ń condemn ìran tiwa? Why tó jẹ́ pé ìran tiwa yẹ gangan ni ò jọ yín lójú? Àwọn ọmọ Yorùbá mo fẹ́ bá wa sọ̀rọ̀ kí tí wá sí. Ẹ dákun ẹ jẹ́ kí iye wa ó sí torí Ọlọ́run. Ẹ jẹ́ kí iye wa sí. Now, Ọlọ́run ti ń bá wa ṣe é sìn, ṣùgbọ́n kọ́ lọ́ọ́ mọ̀jẹ̀ ọjọ́ wa ara wa láàfin bàjẹ́. Ẹ jẹ́ kan tún fi kankan hàn, ẹ má bínú. Ẹ jẹ́ kí n tún fi kankan hàn. Ẹ lísìn sí bọ̀bọ̀ Haúsá yìí. We have had a northern president from Katsina for 8 years. Hausa ni o. Before he came, we did not have a single IDP. All our local governments were safe. Now, Katsina State, 22 out of 34 local governments. That is 65% of Katsina. It's under siege. Under siege. Borno State is more secure and safer than Katsina. Borno tó worst tẹ́lẹ̀. That we had a president who is from there. That is the failing of us northerners. We need to look at ourselves. And now here we are. We have a leadership. We have a vice president number 2, who is from the north. From the north. We have a speaker of the house who is number 4, who is from the north. We have an SGF who is from the north. We have the senior most military officer who is from the north. We have all the ministers of defense from the north. We have the minister of police from the north. We have the national security advisor from the north. President Bola Ahmed Tinubu will look at us and say, you guys have no excuse. You have no excuse. Not to bring peace to your land. Not to bring peace to your land. So it is up to us to look at ourselves in the mirror. We northerners, especially those in government, and lock the door and say, people, how do we take care of this problem? President Bola Ahmed Tinubu from the southwest cannot come and bring peace to us. Abi? It is us that must bring peace to ourselves. To ourselves. And it is not the military that will bring peace. I've said it again and again. Banditry can never be won on the battlefield. We're just putting the military to clean up after this mess. They're everywhere. So northern leadership, all of us, must come in, lock the door, and sit down and see how we can bring peace to our land. 15 years of Boko Haram. 9 years of banditry. Are we going to continue this forever? Friends in the United States calling me and say, did you see the primary school where these kids were taken? Blown roof, nothing there. Well, this is the leadership of the North that fuels all of this. And we're looking elsewhere. We're blaming somebody else. No. Leaders of the North, those in government and out of government, it's time for us to look ourselves in the face and say, we have failed our people, we need to do better.
The military cannot bring peace to us house. None. We must all get involved and stop this nonsense, this Boko Haram, this banditry. Mo rò pé ẹ tún ti gbọ́ yẹn, ọmọ Haúsá nìyẹn o. Ẹ dákun, ṣé Yorùbá ló ń kọ́ sí banditry àti Boko Haram ní nọ́ọ̀tì ni? Tó fi jẹ́ pé àwọn ọmọ Yorùbá ní kì í dáa nílé ayé tiẹ̀, nínú ọpọlọ tí wọ́n gbé sórí. Ọmọ Yorùbá ò dáa. Yorùbá wọn ò ṣe finú hàn, wọn ò ṣe kíní kan. Now, òun lẹ gbọ́ yìí. Ọ̀rọ̀ tẹ́ gbọ́ yìí ni làwọn kan tún gbọ́ nínú àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Tí mo ní wọ́n tún ti kọ̀ndẹ́mù Aṣíwájú Bọ́lá, a ti sọ fún Aṣíwájú ọ̀dà kò níbi tí ń lọ, a ti sọ kíní kan. Ẹ dákun, nínú tẹ́ni yìí sọ yìí, ṣé ẹni tí èèyàn bá gbóyìnbó ọwọ́ wọ̀nba òyìnbó tèmi bá gbọ́ nílé mi máa rí àti lè lórí èyí tí mi bá gbọ́ ìyàdé sọ nǹkan kan lórí ẹ̀ níbi pẹ́ sọ pé ìbò lélẹ́ yìí yà á lọ, ìbò ní ọ̀sọ̀ òyìnbó lọ́nbó ló ń yà á lọ. Ṣé ẹni yẹn sọ pé kì í ṣe Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní ó wàá bá wọn yanjú tí ń ṣẹlẹ̀ láàrin àwọn làwọn lè yanjú ẹ̀ fúnra wọn. Àwọn kan dẹ̀ ti sọ wọ́n ti kọ̀ndẹ́mù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o. Ọmọ Yorùbá náà ni wọ́n. Ọjọ́ wo ni a fẹ́ dà nídìí tá à ń ṣe yìí? Ẹ sísà, ẹ dákun kí la fi san fúnra wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ìsìn ìjà nǹkan tá a fẹ́ gan àti ẹ̀wà ajá ìjà rẹ̀ mọ́. Ìjà tí mo sọ pé àjà, mi sọ ìjà káyọ̀ àdá káyọ̀ bẹ́ẹ̀ tàbí káyọ̀ gí ká máa dúra wa kọ́ ni mo ń sọ. Bọ́ lọ́kàn ara wa, ìpinnu pé nǹkan báyìí la fẹ́ yẹn àti ẹ̀wà yà sí mọ́. Èébú ló kù. Àwọn wèrè mi ò wà sórí fídíò báyìí nítorí kẹ́ ẹ lè bá tẹ̀lé wa tàbí ká lè rówó gidi gbà. Ó tó ti ṣẹlẹ̀ o, wọ́n tó ti ń pàjẹ́. Kò sí kú ibi tó wà o. Ibi tó wà béèyàn bá wọ píléènì jọ́ kejì ní ó tó débẹ̀ o. Ó dẹ̀ ń sọ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mi ò sọ pé àwọn nǹkan kan wà tí ẹ̀yin tí ẹ wà ní diaspora ò kì í rí síwájú àwa tá a wà ń lò. Nǹkan ti ṣẹlẹ̀ ń Bàdàn rí tó jẹ́ pé Amẹ́ríkà lọ̀rẹ́ mi ti sẹ́ǹdì ẹ̀ sí mi. Mo sì ń gbèlú Ìbàdàn yẹn sì mọ̀ kó ṣẹlẹ̀. Ó ti ṣẹlẹ̀ látàárọ̀, ọ̀rẹ́ mi yẹn ló sẹ́ǹdì ẹ̀ sí mi nírọ̀lẹ́. Ṣé irú mi ni ṣé màá lọ mo ń jókòó sí ìdí rédíò ọ̀rẹ́ bíi tẹlifíṣàn máa jókòó sí? Tí ò bá ṣe pọ́ dalẹ̀ pátápátá bóyá mo free oorun òtítì kùn mí, mo jẹun tán mọ̀ kàn ní kí n gbọ́ news. Èèyàn mélòó ló ń gbọ́ news nínú wa? So ẹ̀yin opportunity àti ẹ fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀ nílùú yín. Èmi ò ní nǹkan kan tí mo fẹ́ mọ̀ ní ìlú òyìnbó. The only thing tí mo fẹ́ mọ̀ ní ìlú òyìnbó ni pé tó bá jẹ́ pé bí wọ́n bá lọ náà ni wọ́n máa ń rí ẹ̀bí ẹni pé òun náà ti ń arrive nìyẹn kí èmi náà lọ ó tán. Kì í dẹ̀ ṣàkọ́kọ́ mi láti wá sí Amẹ́ríkà lélẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí yẹn. Now, kí ló ṣe àwa ọmọ Yorùbá tó jẹ́ pé ìbàjẹ́ ara wa là ń wá ká? A ní ọpọlọ kankan ju pé ká kọ̀ndẹ́mù ara wa lọ. Ẹ má bínú, kì í ṣe èyí tẹ́ ẹ ní ọpọlọ. Ohun tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yín náà lè máa ń sọ sí mi létí tẹ́ máa ń pè mí tẹ́ máa ń sọ pé àwọn èèyàn kan máa ń sọ pé ẹ má jẹ́ àtẹ̀ láwọn yẹn. Gbogbo Yorùbá kọ́ ni mo bá wí o. Àwọn òpònú tí kì í ronú tí wọ́n máa ń kọ̀ndẹ́mù ìran Yorùbá tó dẹ̀ pera rẹ lọ́mọ Yorùbá. Gbogbo ẹni tó bá ti sọ lẹ́gbẹ̀ẹ́ mọ̀ pé ẹsẹ̀ kan eruku ẹsẹ̀ kan ọ̀dà ni. Bóyá Fúlàní ló fún ìyá ẹ̀ lóyún tàbí kó jẹ́ Ìgbò ló fún ìyá ẹ̀ lóyún tàbí kó jẹ́ Haúsá. Torí mi ò mọ reason tí ọmọ Yorùbá ò fi sọ pé Yorùbá ò dáa. Gbogbo ohun tí mo gbélé ayé mi ṣe láyé látọwọ́ Yorùbá ni. Gbogbo nǹkan tí mo gbélé ayé mi, gbogbo ibi tí mo dé rí láyé mi látọwọ́ ọmọ Yorùbá ni. So mi ì fẹ́ máa dárúkọ àwọn elédè kan, bóyá elédè kan ní South East tàbí elédè kan ní ilẹ̀ Haúsá tọ́kàn máa ń dédé wò mí sòsòsòsò tó fún mi ní 10,000 rí kò tí ì ṣẹlẹ̀ rí. But nínú àwọn ọmọ Yorùbá in diaspora ẹni tó ti sẹ́ndì $2,000, ẹni tó ti sẹ́ndì $1,000, ẹni tó ti sẹ́ndì $500,
ẹ tó ti sẹ́ndì $200, ẹ tó ti sẹ́ndì $500,000, ẹ tó ti sẹ́ndì $1 million, ẹ tó ti sẹ́ndì $2 million sí mi wà nínú ọmọ Yorùbá. Ẹ dákun sẹ́nu tèmi gbà láti sọ pé àwọn ọmọ Yorùbá ò dáa. Bọ́mọ Yorùbá ò bá dáa sí ẹ, ìwọ náà wo ìwà ara rẹ, wo ìwà tó ń hù táwọn ọmọ Yorùbá ò fi dáa sí ẹ. Wo wá ẹ wò. Ẹ má borúkọ ọmọ Yorùbá jẹ́. Torí Ọlọ́run, ẹ má jẹ́ kí orúkọ ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí orúkọ wa bàjẹ́. Ṣé rí mo fẹ́ sọ fún wa ń sìn pé ká ní sùúrù tí mò ń sọ. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin yìí náà kí ẹ bá mi sọ. Ẹ bá mi àpíìsì àwa tá a fẹ́ kú nítorí ipá ń gba owó lórí íńtánẹ́ẹ̀tì. Ká má dẹ́rù bà àwọn ọmọ Yorùbá mọ́. Ẹ jẹ́ ká mójútó nǹkan tó bá yẹ ká ṣe ní ṣíṣe ni. Ẹ má jẹ́ ká bú èèyàn, ẹ má jẹ́ ká ṣépè sí èèyàn, ẹ má jẹ́ ká máa ti ẹnìkan against ẹnìkan láàrin ara wa, ká máa instigate ara wa against ara wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kó dìtàn. Ẹ jẹ́ kó dìtàn. Gbogbo tó ń ṣẹlẹ̀ ń sìn lẹ ti gbọ́. Èyí náà gbogbo yín lẹ gbọ́ nǹkan tí àwọn Haúsá kan dìde tí wọ́n sọ ní bíi 4, 5 days, 6 days ago lórí àwọn Fúlàní. Mo dẹ̀ ti sọ fún yín ẹ gbà. Mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ohun tí Fúlàní ń ṣe fún wa yẹn náà ni wọ́n ń ṣe fáwọn Haúsá. Haúsá ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ ni. Bó tilẹ̀ jẹ́ pé wọn ò tó 25% ti population Haúsá. Oríṣiríṣi èdè ló wà ní Haúsá. At least mo lè ka elédè Gbárí, Kàdàrà, Kàjẹ́, and so on and so forth. Kànúrì. Gbogbo wọn lọ bẹ́yẹn tó jẹ́ pé wọ́n ní èdè tí wọ́n tán sọ lọ́tọ̀. Bí ìgbà tá a sọ pé Ìjẹ̀bú, Ìjẹ̀ṣà, Oǹdó nílẹ̀ Yorùbá tàwa ní common language ẹyọ kan tá a pè ní Yorùbá tí gbogbo àjọ sọ. Bẹ́ẹ̀ náà làwọn náà rí. Mo dẹ̀ ń sọ fún yín nígbà yẹn, èpè làwọn kan gbé mi sí ó ti gba bọ̀dé lọ wọn, ọ̀dọ̀ wọn ní ti ń jẹun. Ṣé ó fojú hàn sí àbí ò fojú hàn? Ṣé ńgbà tí ara ni wọ́n sì ń ṣe wọn ò jáde? Mo sọ fún yín pé téèyàn bá ti fẹ́ bá ń yọ ẹ̀gún lẹ́sẹ̀ tó fi bíléèdì wá tí ò rí, tó bá ti di pé bíléèdì tó bá ti di pé ẹ rí pé ẹni yẹn ṣe bíléèdì ti ń kan ẹ̀gún yẹn nìyẹn. So tó bá ti wá rí pé nǹkan òun náà wà á mọ bí ó ṣe mú tí ó fi jẹ́ pé yóò fi fà sókè ni, kò ní tì í lọ sínú mọ́. Tẹ́gùn bá ti débi ó sì tá tí ó yọ nìyẹn. Ẹ jẹ́ ká gbàgbé lórí ìbú tá à ń búra wa, ká gbàgbé lórí condemnation tá à ń ṣe. Èmi believe pé by now béèyàn bá ṣubú ìmẹ̀rù dì ní. By now ó ti yẹ ká tó ní gúrùpù kan apart from àwa tá à ń agitate fún pé a fẹ́ gba òmìnira ilẹ̀ Yorùbá. Ó yẹ ká tó ní another group míì, pressure group míì, tó jẹ́ wípé pressure group yẹn la fi mójútó àwọn àìdá tí ń ṣẹlẹ̀ láàrin àwa ọmọ Yorùbá. Pressure group yẹn ní ó yẹ ká mọ̀ pé irú ìran lágbájá ẹ̀ gbọ́dọ̀ dìbò fún ọmọ torí pé ńgbà tó wà ń pò nǹkan báyìí ló ṣe. Ẹlòmíì bá sọ tí ò dá ní House of Assembly, irú àwọn gúrùpù yẹn, pressure group yẹn, wọ́n kóra wọn lọ sílé bàbá àti ìyá ẹ̀, wọ́n lọ pariwo lé wọn lórí. Tójú bá ti ìyá àti bàbá, àwọn náà ó bọmọ wọn sọ̀rọ̀. Ó yẹ ká ní pressure group yá nílò mọ́, nílàdá, nílò ẹgbà, nílò anything. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tá a bá ti di bàbá jẹ́ ọba ló gbàbọ̀dè sí wa tá a dẹ̀ rí ẹ̀rí tẹ́ẹ̀rí wà ẹ̀rí tó dájú wà. A gbé plákáàdì gbogbo wa. Mo gbà láti pẹ̀lú wọn. Mo dẹ̀ gbà láti invite àwọn faces tájọ máa pẹ̀lú wọn. Gbé plákáàdì lọ sílé ọba yẹn lọ sọ tó ṣe tí ò dá, tí gbogbo ayé ò rí, tí gbogbo pépà gbé, tí gbogbo àwọn oníwèé ìròyìn gbé àti lórí íńtánẹ́ẹ̀tì. So ó dá mi lójú pé ẹni tá a bá lọ yẹ̀yẹ́ nílé wọn lénìí, tí pressure group yẹn lọ yẹ̀yẹ́ nílé wọn lọ́la, tó bá di lọ́tùnla yóò ṣọ́ra sí. Ẹni tá a bá ń pariwo pé lágbájá ìrandíran rẹ̀ ò gbọ́dọ̀ tún dé orí oyè nílẹ̀ Yorùbá mọ́, tá a bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àìṣe déédéé tó ń ṣe, tá a dẹ̀ ń sọ in group, ẹ rí i pé irú àwọn yẹn ó jáwọ́. Bá a bá tiẹ̀ wá di àsìkò tí òmìnira ilẹ̀ Yorùbá tẹ̀ wá lọ́wọ́,
gbogbo ọgbọ́n àyínnìpadà tí wọ́n máa ń dá láàrin ara wọn yẹn kò ní í ṣe é dá mọ́ because nǹkan kan ti ń threaten wọn nǹkan kan àwa ti ń threaten wọn so I don't know mi mọ ibi tó ti lè wá ẹ jọ̀ọ́ ẹ̀yin ọlọ́pọlọ ẹ̀yin èèyàn alálùbáríkà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ mo fẹ́ ká ní pressure group kan apart from agitation wa lórí pé a fẹ́ gba òmìnira ńlẹ̀ Yorùbá apart from that ẹ jẹ́ ká máa ṣe yẹn ká tó wá fi ẹsẹ̀ yìn tá a fi délé yẹn ni pé ká pa gbogbo tí jẹ́ àìṣe déédéé rẹ́ kí ọdún mẹ́rin yóò tó tán kò sí tó sọ pé kọ́dún mẹ́rin yóò tó tán kò sí tó sọ pé akálukú ò ti ní wà láàyè ara ẹ̀ o ẹ gbà bí mo ṣe sọ o ó níwọ̀nba tí èèyàn lè sọ̀rọ̀ mọ́ lórí íńtánẹ́ẹ̀tì ṣùgbọ́n ẹ gbà pé Ọlọ́run ń ṣiṣẹ́ ẹ̀ lọ́wọ́ ṣé bí Buhari lò ọdún mẹ́jọ láfítà tó ti kọ́kọ́ ṣe ìjọba ológun now ǹjẹ́ ẹ rí káwọn ọmọ Haúsá ó jáde ẹ dákun Aṣíwájú Bọ́lá Ahmed ò tí ì lo ọdún kan ẹgbọ́n gbé tí àwọn ọmọ Fúlàní ń pa àwọn ọmọ Fúlàní ní òkè sọ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tẹ́rí tẹ́ ń sọ̀rọ̀ yẹn wọn kì í ṣàwúsá o wọ́n ń ṣe kàjé wọ́n ń ṣe kàdàrà wọ́n ń ṣe tífí ìran wọn pọ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n common language wọn Haúsá nígbà tí Ọlọ́run wà mú wọn lẹ́yìn tí lẹ́yìn ìbọn táwọn ti ń sọ̀rọ̀ sọ ọjọ́ yẹn tí wọ́n sọ pé àwọn kì í sára wọn pé ibi tí wọ́n bá ilé ayé àwọn dé wọn ló tó gẹ́ ṣe é mọ iye millions tí wọ́n sọ pé wọ́n ti pa náà bóyá bíi 10 million àbí 7 million ló ti ẹ̀ pé wọ́n ti pa nínú àwọn tó dẹ̀ sọ̀rọ̀ tó dárúkọ àwọn ńláńlá nù wọn ẹlòmíì náà tó wá jáde tó wá sọ eléyìí àwọn míì tó wá jáde wọ́n kóra àwọn jọ wọ́n tó wá sọ eléyìí ibi tẹ́ ẹ ti mọ̀ pé ìdẹ̀rùn ti ń bá wa bọ̀ nǹkan tá à ń fẹ́ ti fẹ́ tẹ̀ wá lọ́wọ́ nìyẹn ṣùgbọ́n sáwà balẹ̀ jẹ́ kí nǹkan yẹn tó tẹ̀ wá lọ́wọ́ ni ṣé a ti kírètì ọ̀tá ẹnímẹ́tì tá a tún fi ní lè bára wa ṣe tí n tá à ń fẹ́ bá tún wá tẹ̀ wá lọ́wọ́ ni ọmọ Yorùbá ẹ jẹ́ àsọnù ẹ má sọnù ẹ sọnù ẹ má gbọ́ another one ni o Nigeria unite against Fulani hegemony Hausa emancipator to Fulani group line of present the entire northern Nigeria I am warning you Professor Ango Abdullahi ẹ mọ̀ Professor Ango Abdullahi ọ̀kan nínú àwọn bàbá wèrè Fúlàní nìyẹn tí àkan nínú òpó tó bá jẹ́ pé òpó mẹ́rin ló di àwọn Fúlàní mú ní gbogbo Nàìjíríà ẹni yìí Ango Abdullahi ó wà nínú òpó kan nínú òpó mẹ́rẹ̀ẹ̀rin wàláì bó ṣe rí ni mo sọ èmi ti mọ̀ kémi tó kú ní Haúsá kì í ṣe é sìn kí ọ̀rọ̀ wọn sòṣèlú tó bẹ̀rẹ̀ ni mo ti mọ̀ so I am warning you Professor Ango Abdullahi to desist from issuing out statements under the guise of the northern people only you should instead go under the umbrella of your Fulani people and be issuing out your statement but desist from pretending to speak for the entire northern people. Hajiya Kalmatu Alumbe Jumai Jitami Emancipator Hausa Tasha Development Association recently you stated that Northern Edda and other northern groups strongly condemn the killing of cattle belonging to northerner in the south. You were too quick to forget that under former President Muhammadu Buhari, your Fulani kinsmen, over 7 million of Hausa people were killed. Over 7 million people, Hausa, were killed. Others raped.
kidnapped, displaced, do you expect the Yoruba and Igbo to fold their arms and allow you to repeat on them that which you people did to us Hausa people? One, be rest assured that henceforth we Hausawa are willing and obliged to support the Igbo and Yoruba against the Fulani in every front 100%. We strongly advise the Yorubas, Igbo, and all other natives of Nigeria to stand up to the Fulani and defend their land and people any day the need arises. Professor Ango Abdullahi, you are hereby reminded that you are a Fulani man, not a Hausa man. Therefore, you must desist from using the Hausa logo symbol as your identity or any Fulani person or group identity. By so doing, you are criminally impersonating the Hausa, and this is unacceptable. In Nigeria, we have this land: Hausa land, Igbo land, Yoruba land, Kanuri land, Tifi land, Gwagi land, Mangu land, Jukun land, Igala land, Ebira land, Edo, etc. There is nowhere known as Fulani land in Nigeria. The Fulani are not native of Nigeria. You must therefore remain within your limits unless you are looking for trouble. The ongoing Fulani brigandage, and terrorism across Nigeria, backed by the Fulani elite like you, and you monarchs, Sultan and Emir, must stop, and we are ever ready to force you to stop doing them. You have been using state power and resources to execute this evil against the Nigerian natives. We are therefore resolved to work in collaboration with other natives of Nigeria to ensure that never again will any Fulani man or woman be elected to any level of power, from president to councillor across Nigeria. This remains my clarion call to all natives of Nigeria. We are on a rebirth of new Nigeria, free from Fulani-induced brigandage, terrorism and colonialism. Fulani be one. Fulani be one. Àwọn gúrùpù Haúsá kan ní ọ̀kan tó lídìí wọn àwọn ni wọ́n tó ṣe press conference. Nígbà tí ẹ dákun torí Ọlọ́run, nígbà tí kí náà ń porúkọ ẹ̀ Buhari tó ń ṣe ìjọba lọ́wọ́, tó tiẹ̀ jẹ́ pé bọ́ǹbù ni wọ́n fi ń pààyàn tí bíi 500, 200 èèyàn tí wọ́n lọ lẹ́ẹ̀kan náà. Ọmọ Haúsá wo lè rí pé ó lè jáde tó lè sọ̀rọ̀ táwọn ẹni yìí ń sọ báyìí? Ọmọ Haúsá èwo lè rí pé ó lè jáde tó lè sọ nǹkan tí àwọn Haúsá tó ní kìmí lọ́wọ́lọ́wọ́ sí, tí wọ́n mọ̀ pé àwọn kì í sọ ọmọ Fúlàní, tẹ́lẹ̀ mọ̀ wípé ìran Fúlàní ò tó 20%, kò ju 20% lọ láàrin àwọn tí wọ́n wá ń jáde sọ́ọ̀sì. Kí ló dé tí wọ́n sọ láyé Fúlàní tó kúrò lórí oyè Buhari? Wọn ò sọ fún odidi ọdún 7 pẹ̀lú bí wọ́n ṣe ń pa wọ́n tó yẹn. Now, kí ló wá instigate wọ́n sìn láti máa sọ? Ṣé ìyẹn ò tí ì fi yé yín wípé ọ̀rọ̀ tí mò ń sọ ń jọ́ sí wípé a ní láti kó Haúsá mọ́ra torí wọn kì í ṣe ìran ọmọ Fúlàní? Pé ìfọwọ́sowọ́pọ̀ wa pẹ̀lú Haúsá ó lè easy fún wa jù láti tètè pa àwọn wèrè olórí burúkú yẹn run ní orílẹ̀-èdè wa. Mo dẹ̀ ti ń sọ ti pẹ́, gbogbo ìgbà tí n bá dẹ̀ ti sọ, ẹ̀wù nǹkan táwọn èèyàn máa ń sọ sí mi, ẹ̀wù oríṣiríṣi nǹkan táwọn èèyàn máa ń sọ. Ṣùgbọ́n èmi ò ní bínú
torí pé ìṣù ẹni ní tọwọ́ ẹni bọ̀pọ̀. Irú ilé ìta tó ń sọ yìí ní ìsìn àwọn tó jẹ́ wípé tí wọn ò bá pariwo ó ti bàjẹ́ o wọ́n tó ti dé o inú ọmọ bí wọ́n ń sìn oríṣiríṣi ni wọ́n lọ máa kọ́mẹ́ǹtì lábẹ́ kínní ṣùgbọ́n ìwọ tí wọ́n wá ní làákàyè kí ló dé tí wọ́n ò lè dánú rò tí wọ́n tó máa wá lọ sórí péèjì wọn tí wọ́n náà tó máa lọ fọ́lò wọn tó máa sọ́pọ́ọ̀tì wọn lórí dídáyà tó ń jáyà já ọmọ Yorùbá. Ẹ dákun mi ò ní parọ́ fún yín àwọn èèyàn ń bẹ nínú igbó ẹ gbàgbé òṣì ìjọ ni à ń pa apariwo àpakúdórógbó ẹ gbàgbé òṣì ṣe ẹ rí pé tẹ bá wò dáadáa ìgbà tí àwọn Boko Haram tí wọ́n máa ń ju bọ́ọ̀mù tí èèyàn máa ń kú lọ rẹpẹtẹ tí dúkìá ṣòfò rẹpẹtẹ yẹn ẹ rí pé nígbà tí wọ́n yan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní leader of party wọn ìgbà yẹn ni kíní yẹn bẹ̀rẹ̀ sí ní reduce pẹ̀lú contribution wọn tó fi jẹ́ pé bọ́ǹbù jíjù yẹn bẹ̀rẹ̀ sí ní lọọlẹ̀ tó wá jẹ́ pé wọ́n ń sọ wọ́n tájẹ́ẹ̀tì lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á kàn lọ ibì kan wọ́n á kàn lọ bọ́ǹbù ẹ̀ ó ti kúrò ní pé bọ́ǹbù 2 mẹ́ta lè dé ńgbà míì kó tó wá di pé kíní yẹn lọọlẹ̀ tó fi di pé ayé bọ́ǹbù kúrò ńbẹ̀ kó tó di pé àwọn bandit náà wá tún bẹ̀rẹ̀ tó wá join àwọn Boko Haram. Now ń sìn àwọn Haúsá náà ti jáde sìn táwọn náà ń kọ̀ǹdẹ́mù Fúlàní yìí àwọn ọba Haúsá ní wàhálà Fúlàní la bá ní wàhálà àwọn Fúlàní ni wọ́n ń pa wá lọ́mọ àwọn ni wọ́n ń gbé wa ní ọmọ àwọn ni wọ́n ń gba ransom lọ́wọ́ wa àwọn ni wọ́n ń bá ìyàwó wa lájọṣepọ̀ àwọn ni ń bá wọn ọmọ wa lájọṣepọ̀ àwọn náà ń jìyà wa gbé tí wọ́n bá wọn lájọṣepọ̀. Àwọn ni mo dẹ̀ sọ fún yín jọ́ náà lọ́hùn wípé gbogbo ohun téèyàn ó bá ṣe lórí Fúlàní bí wọn ó ṣe lọ pátápátá la gbọ́dọ̀ ṣe torí wọn kì í sọmọ ìlú yìí torí mo jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bí wọ́n ṣe máa ń ṣe wọ́n lọ́sẹ̀ àwọn ẹgbẹ́ wọn náà lọ́sẹ̀ nílé Haúsá nìyẹn èmi gbélé Haúsá tí wọ́n bá ti ń da ẹran lọ àwọn kan wà náà Fúlàní yẹn tó jẹ́ wípé wọ́n ní pick-up wọ́n lè kó pick-up 4 wọ́n máa fojú sun àwọn èèyàn tó dá ẹran tí wọnú igbó gan wọ́n wá gbé mọ́tò yẹn wá lọ lé wọn bá sẹ́yìn pé gbalasa báyìí ní gbogbo ọ̀nà wọn gbogbo inú igbó wọn so kò síbi tí ò lè wa mọ́tò gbà so tí wọ́n bá ti wá ká wọn mọ́ inú igbó yẹn tán wọ́n máa pọ̀ wọ́n á kó bọ́n lọ́wọ́ wọ́n á kó gbogbo ẹ̀ lọ́wọ́ wọ́n wá mú àwọn tó ń daran yẹn tí wọ́n jẹ́ Fúlàní ẹgbẹ́ wọn ọmọ ìyá wọn ní o wọ́n á wá dè wọ́n lókùn lọ́wọ́ wọ́n á dè wọ́n lókùn lọ́sẹ̀ wọ́n wá tẹ́ wọn lẹ̀ wọ́n ò ní lè dá dìde kò sí bí wọ́n ṣe lè dá dìde wọ́n á wá gbé iye màálù tán bá fẹ́ gbé wọ́n lè kó màálù 4 sínú pick-up kọ̀ọ̀kan àwọn olórí burúkú tí wọ́n bá wọn rajà olè ti wà ńbẹ̀ nítorí pé iye tí wọ́n rà lọ́wọ́ wọn ó lè mọ́ ju háàfù iye tí wọ́n ra nọ́mà màálù lọ iye tó lóko bá dẹ̀ ta èrè ni iye tó lè bá ta èrè ni so àwọn wọ́n lè kó 15 wọ́n lè kó 20 lẹ́ẹ̀kan náà wọ́n á lọ tà á bẹ́ẹ̀ nìkan bá rẹ́ni tó la etí mo ti sọ̀rọ̀ ọmọ nǹkan bóyá TikTok mo ti sọ tó jẹ́ pé Fúlàní ni ó ń fẹ́ǹdì ọmọ kan nínú gúrùpù mi ń jọ̀hún ní north ó máa ń ná ṣégi owó fún àmì ìlú ẹ̀rí kò gbọ́n tá à ń kọ́ o ṣùgbọ́n tá bá ti ń jó ijó opening sing wa báyìí táwọn obìnrin bá ti ń jó pàápàá jùlọ ọmọ tó ń fẹ́ láàrin wa yẹn wàláì nígbà tí owó níyì ó lè ná 5,000 10,000 fún inú sọ́ọ̀sì ní ó dẹ̀ ti máa kówó tí ó máa ná jáde táwọn mọ̀ pé iṣẹ́ aburú tó ń ṣe nìyẹn a mọ̀ pé ó ní pick-up a dẹ̀ mọ̀ pé ó ń tẹran ẹlẹ́ran la máa ń pè tọ́ra máa ń rí màálù nínú pick-up ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà bọ́tà a mọ̀ pé wọ́n lọ jí àwọn màálù yẹn gbé ni lọ́tọ̀ tíjọ́ tí ọwọ́ bá wọ́n ti já sí òhò wọn wá mú wá sí ilé wọn iwájú ilé wọn ni wọ́n ti gún pa tí wọ́n gún yánnayànna tó fi kú ó dẹ̀ máa ń ṣe dáadáa fún wa máa ń fojú yẹn gidi wò pé olówó wa ló ti dé yẹn so mo ń sọ fún yín pé tí mo mọ̀ dáadáa ni mo mọ bí wọ́n ṣe ń ṣe sáàrin ṣé
àwọn tí ò bẹ̀sùbẹ̀gbà láti pa ọmọ ìyá wọn ni nǹkan kan wá máa kọ́ wọn lọ́wọ́ láti pa ẹni tí wọ́n mọ̀ rí àmọ́rí ìbá kú àwọn tí wọ́n ń pa ẹni tí wọ́n mọ̀ rí tí wọ́n ń pọ̀ ọmọ ìyá wọn bẹ́ẹ̀ so kò possible kí wọ́n ru ọwọ́ kan tó pa ẹni ẹlẹ́ni ṣàṣà lọmọ Yorùbá tó lè dá ẹdìẹ pa ẹdìẹ ṣàṣà lọmọ Yorùbá tó lè dá ẹdìẹ pa now ẹ wá wo ìró ayọ̀ tá a ti wá ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó wá máa fún àwọn ọmọ Yorùbá ní ìròyìn ìbànújẹ́ ìròyìn mọ̀mọ́kànbalẹ̀ o ò dẹ̀ kú òǹbi tó wà just because you want money and you feel pé àwọn ọ̀dẹ̀ kan náà fẹ́ gbọ́ ní kó máa bàrà ọmọ Yorùbá jẹ́ àwọn ọ̀dẹ̀ yẹn wọn gbọ́ nǹkan kan mi ò sọ́rí láti pẹ̀lú wọn lọ́dẹ̀ àwọn tó jẹ́ pé kan tí wọ́n pera wọn Yorùbá tán dẹ̀ fi tó jẹ́ pé kankan máa bá ìran Yorùbá jẹ́ ní tiwọn ọ̀dẹ̀ mi ì fẹ́ ṣépè fọmọ Yorùbá ni èpè ní ìbáṣẹ́ fún wọn ọ̀dẹ̀ gidi ayé àtọ̀run ni wọ́n so ìwọ náà á tó wá lọ sórí YouTube wọn wàá máa comment wàá máa fi pọ́n wọn lé bí ẹni pé nǹkan tí wọ́n sọ nǹkan yẹn dáadáa àbọ̀rú nǹkan yẹn orí gbogbo yín ní òjò padà sí orí gbogbo yín ní òjò padà sí bí èèyàn bá ṣe dáadáa yóò rí dáadáa gbà kò sí bàbá ẹni tó lè yẹ mo máa ń pariwo fún yín pé ilé ayé ilẹ̀sán wà gbogbo ohun tó o bá ṣe ó gbẹ̀sẹ̀ so ẹ má jẹ́ ká sọ pé ẹ má jẹ́ ká ṣe ká mọ sí àwọn ọmọ Yorùbá létí nítorí àti lè méèkì owó bẹ́ẹ̀ bá ń sí wọn létí tẹ́ ẹ̀ ronú àti méèkì owó àwọn ń fún wa lówó náà sí báwọn ń ṣe dáadáa fún wa kí ló dé tí a ní ayọ̀ ọkàn lórí pé ká sọ̀rọ̀ tó dáa kí inú wọn ó dùn kí wọ́n fi nǹkan tọrẹ fún wa nǹkan fi tọrẹ tán fínúfíndọ̀ fi tọrẹ fún wa yẹn ó máa mọ́ wa lọ́wọ́ àá fi tọ́mọ ọmọ yẹn ò ní rí parun àá fi gbéyàwó ìyàwó yẹn á lálùbáríkà àá fi kọ́lé ilé yẹn ò ní wó nítorí àwọn tó ń fún wa wọ́n fínúfíndọ̀ san fún wa ni kì í ṣe pé ká ẹ kóyàn sínú hílà hílo kó wá kówó jọ láti bẹ̀ kó wá rò pé wàá fowó yẹn ṣe nǹkan rí tó bá fi ṣe nǹkan rí tí ò bá bọ̀ kálẹ̀ ńkọ́ Ọlọ́run á jẹ́ kí gbogbo dáadáa tí àwọn ọmọ Yorùbá bá ń ṣe Ọlọ́run á jẹ́ kó bá wa kalẹ̀ Ọlọ́run á jẹ́ kó bá wa kalẹ̀ torí mi ò fẹ́ máa ṣépè mọ́ ṣùgbọ́n mo ní láti máa fi repercussion àwọn nǹkan kan hàn òun ni tí mò ń sọ yẹn mi ì lè gbọ́ ọmọ Yorùbá ṣépè mọ́ so níwọ̀n bá àgbà tí nǹkan ẹ̀ wá yanjú díẹ̀díẹ̀ àti kó part of báńkì Nàìjíríà Central Bank part of ẹ̀ àti kó lọ Èkó part of kìnìkan àti kó lọ Èkó part of kìnìkan mi fẹ́ máa dárúkọ part of kìnìkan àti kó lọ Èkó pẹ̀lú gbogbo bí àwọn Fúlàní ṣe complain tó ṣé wọ́n wá sọ pé ṣé aṣíwájú lòun ọgbà pé nǹkan mọ̀ kò lọ mọ́ àbí òfin kan tí wọ́n ṣe ń jẹ́ òní ilẹ̀ pé wọ́n máa gba táàkì kìnní kan ní íńtánẹ́ẹ̀tì kìnní kan nígbà tí aṣíwájú Bọ́lá Ahmed rí pé àwọn ọmọ Yorùbá ò fẹ́ ṣé kò sọ pé kán stop ẹ̀ ó pe Central Bank pé kán stop ẹ̀ náà ó rí pé àwọn tóun kó kí àwọn ọmọ tòun lórílẹ̀‐èdè yìí ò fẹ́ wọn ò fẹ́ ṣùgbọ́n ìyẹn bí wọ́n ṣe ké tó lókè ọya ó kọ tí ọ̀gbọ́n sí ni náà ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú gbogbo nǹkan kọ́ la fi fèsì ara wa pẹ̀lú ogun ẹ̀yin àgbààgbà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lísì sọ̀rọ̀ yẹn dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ní forceful group kan tí ìyẹn á jẹ́ káwọn yẹn bá wa fèsì gbogbo tí ò dá ńlẹ̀ Yorùbá bí wọ́n ṣe máa correct ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ gbogbo ìwọ tó ò dá nílẹ̀ Yorùbá tó ṣe tí ò dá tó represent wa gbogbo ìwọ tó fẹ́ kí irú local government ọlọ́tọ̀nọ́mì gbogbo ìwọ tó dìbò against kí irú local government kó ní autonomy kí owó lè dé ọ̀dọ̀ àwọn tán wà nílẹ̀ pátápátá nílẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bá ti rí inú ọmọ Yorùbá tó against ẹ̀ àdánwò bá family wọn àní pa wọn àní bá wọn jà àní sá wọn ládàá ṣùgbọ́n á disgrace wọn débi téèyàn disgrace rẹ̀ ẹ̀ tá a bá disgrace bàbá àtìyẹ́ ẹ̀ lénìí tá a disgrace bàbá àtìyẹ́ ẹ̀ lọ́la ó náà sọra sí ó lè jẹ́ pé irú wọn bá tó gbé àpótí ìbò gbogbo ń tá a bá ní láyé láàfin campaign against wọn. ẹ̀yin èèyàn ẹ dákun
gbogbo àwọn nǹkan táwọn politician ń ṣe lọ́wọ́ lénìí wọ́n gbọ́dọ̀ gbèrú nǹkan yìí dénú orílẹ̀-èdè Yorùbá tá a là ń wá yìí tọ́lọ́mbà tiẹ̀ wá jẹ́ ká ní òmìnira ilẹ̀ Yorùbá yẹn ṣé bí wọ́n ṣe ń ṣe ìjọba yìí náà la fẹ́ kí wọ́n ṣe so simultaneously la gbọ́dọ̀ máa correct méjèèjì báyìí simultaneously ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ká máa correct àìdá tí wọ́n ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n kì í ṣe èbú torí pé a rí bọ́ bá jẹ́ ọba la fẹ́ gbé pílákàdì lọ sí pálásì ẹ̀ pé nǹkan báyìí a rí o á jẹ́ nǹkan tá a rí nítòótọ́ tí kì í ṣe pé amóhùn lóhùn mú débi pé wọ́n máa sọ pé àwọn ọmọ tí wọ́n ń sọ ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin àgbààgbà tàbí ẹ̀yin ọ̀dọ́ náà tí ẹ bá lè bá mi fúrọ́ǹtì kínní mo gbà láti wà lára wa but I don't have what it takes gbogbo nǹkan kọ́ lówó ṣùgbọ́n ká sáà ti ẹ̀kọ́ra wa jọ wàláhì Ọlọ́run nínú ìmọ̀ràn gbọ́n tí wọ́n bá sọ pé ok o nínú àsùnwọ̀n tí a máa dáwó sí níbẹ̀ yẹn o kan sọ pé kan sọ pé 5,000 la máa dá 10,000 la máa dá lóṣooṣù but èmi náà rẹ́dí láti máa bá wọn dá sí so that tí nǹkan kan bá ṣẹlẹ̀ níjọ́ wájú nínú ọ̀ràn Yorùbá á rí nǹkan kan fight ẹ̀ bóyá ọmọ Yorùbá kan làdánwò burúkú kan ṣẹlẹ̀ tí ò dáa tí owó jẹ́ tó já sí ìyàn jẹ́ ok ẹ lọ gbalé fún ẹ lọ ṣe kinní kan fún ẹ lọ ṣe nǹkan kan fún á ní nǹkan tá a máa fi ran àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn apart from struggling wa tá à ń ṣe lórí pé a fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá ẹ dákun mọ ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ bá mi fi etí gidi gbọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo fẹ́ ká organize group yẹn nílẹ̀ Yorùbá kí wọ́n dẹ̀ máa dá àwọn èèyàn tó bá jẹ́ kọ̀rọ̀ lọ sí gbogbo àwọn tá a fẹ́ máa fi àwọn bàbá wa ta yín gbogbo àwọn tá a fẹ́ máa sọ̀rọ̀ sí yẹn anyhow bí n bá sọ pé kán má sọ̀rọ̀ lọ́balọ́ba kán má sọ̀rọ̀ sí ọba anyhow kì í ṣe irú ọba Ìwó là ń sọ o kì í ṣe irú ọba Ìwó là ń sọ gbogbo yín lẹ ti mọ̀ pé ọmọ àlè nìyẹn kì í ṣara wa ara wa là gbọ́dọ̀ bú torí pé emir ni emir Ìwó so ìran ọmọ Yorùbá ò kì í dẹ̀ ń jẹ emir ṣé yóò fira rẹ̀ hàn wájú bẹ́yẹn náà lọ ni àwọn gọ́fúnà náà dẹ̀ ń wòran yẹn àgọ́fúnà náà ń wòran yẹn so tó bá jẹ́ pé irú gúrùpù tí mo wí yẹn ti wà ńlẹ̀ tá a ti kóra wa jọ bíi 50 péré tá a jẹ́ faces tá a kàn kóra wa jọ tá a gbé placard ká tó débẹ̀ àwọn èèyàn ti join wa rẹpẹtẹ torí àwọn tá à ń lọ faces ni wa àwọn èèyàn yóò darapọ̀ mọ́ rẹpẹtẹ àdẹ̀ nígbà kẹ́nìbọ̀dì òmú ẹgbàá lásán báyìí tẹ̀lé wa so tó jẹ́ pé àtiká ti lọ bá gọ́fúnà ní ọ́fíìsì lẹ́ẹ̀mejì kò tí ẹ̀ nígbà kan wá lẹ́ẹ̀kejì tá a ti lọ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń wò fún tí wọ́n bá ti ẹ̀ gbọ́ gbogbo pépà àgbé gbogbo àwọn èèyàn mọ̀ pé yes àwọn Yorùbá fi ẹ̀hónú wọn hàn páwọn ò fẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ so wọ́n sì ní gọ́fúnà tó yẹ kó ṣe the needful so ojú òní tiwa yẹn wa a ní fojú sunkún ara wa mi ní tún sọ jù báyìí lọ ní alẹ́ tòní so fídíò mi tí ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀ wò so títí ọ̀la náà màá tún upload eléyìí náà èmi tí mo wá ṣe nílé ayé mi ni pé bí ìran ọmọ Yorùbá ó ṣe dáa bí ìrẹ́pọ̀ ó ṣe wà láàrin àwọn ọmọ Yorùbá gbogbo tí any other person bá ń rò problem gbèsè ayé ẹ̀ nìyẹn ṣùgbọ́n èmi mo fẹ́ unite Yorùbá mo dẹ̀ fẹ́ kí wọ́n sọ lọ́jọ́ ọ̀la pé Sokoti ṣe wọ́n tó lè ṣe ojú òní tì yín pẹ̀lú òkú ọlọ́ gbogbo ẹ̀yin diaspora ẹni fojú sunkún ara yín Amẹ́ríkà ni mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí inú oṣù kẹfà yìí ni birthday mi ẹ má gbàgbé bó dẹ̀ pé ọmọ mi ń ṣe birthday ní ọ̀la ọmọ mi tí gbogbo yín jọ ń wò wá lórí TikTok yẹn àti àwọn program kéékèèké tí mo ṣe Amina òní ilé tiẹ̀ tí mọ̀ òní sátidé ni ọmọ mi tún lé ọdún kan ní òkè èpẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin èèyàn mo fẹ́ kẹ́ ẹ bá mi wish ọmọ mi well ẹ bá mi ṣe àdúrà fún ẹ bá mi ṣàdúrà fún kí Ọlọ́run Lédùmarè kó jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó gùn fún mi kí Ọlọ́run Lédùmarè kí ó kó bá mi gbogbo nǹkan tí èèyàn tó máa ń ṣe tí fi lálùbáríkà kọ́lọ́run ó bá mi ṣe fún ọkọ alálùbáríkà kọ́lọ́run bá mi ṣe fún ìgbé ìrọ̀rùn kọ́lọ́run bá mi ṣe fún gbogbo ohun tó ń ṣe fún mi yìí kọ́lọ́run jẹ́ kóun náà rọmọ sí fún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run
ní kọ́mẹ́ǹtì yìí mo fẹ́ kẹ́ jọ torí Ọlọ́run pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ti wo ohun tèmi pẹ̀lú ẹ̀jọ́ sí mo fẹ́ kẹ́ bá mi lu lọ́gọ ẹnu ojú òní tì yín òní ni Saturday kí ni déètì ní Amina òní ni 18 May 18 ni Amina wá sáyé ṣùgbọ́n mo fẹ́ ṣòfófó Amina ṣe é mọ̀ pé Amina ó máa ń disgrace mi ẹ mọ̀ wọ́rí o yín mú fíìmù Amina wá fún yín nígbà tí Amina ò tí ì yọ lójú ara yín mú fíìmù Amina Ọlọ́run èmi ń dún lábẹ́nú ọgbọ́n tí mo gbé nǹkan tí mo fẹ́ sọ nìyẹn yín mú fíìmù Amina wá mo fẹ́ ẹni tó ń gbé ẹnu jejejeje sí mi kẹ́ ẹ wo ìgbà tí mo ti kò ó ń gan ò lè kò mọ̀ pé òun wà láyé ńgbà yẹn kò tí ì jọ ọmọ ọdún 6-7 lọ mo fẹ́ kẹ́ ẹ wo nǹkan tí Amina dánwò nínú fíìmù mo máa play ẹ̀ fún yín délẹ̀ ni odidi 2.5 hours fíìmù níbo tí mo máa gé kéékèèké mo ti gé kéékèèké already mo máa play máa fún yín so nísìn máa make sure wípé mo mú máa fi àwọn pàtì kéékèèké kan any fídíò tí bá ti fẹ́ máa ṣe sìn máa fi sínú ilé náà ẹ̀ rí bẹ́ẹ̀ so máa fi sí títí ọjọ́ tí màá wá upload episode 1 ẹ mọ̀ ọdún yẹn tàbí náà kọ́mọ́ mo kàn wò pé eléyìí mọ̀ bá tèmi jẹ́ ìní gbà kó tí ata ọláyé gbẹ̀yẹ̀ wá pé àdá ni mo máa ń yọ lé wọn lé mi tí kì í bá ṣe pé mo bá ń yọ àdá lé wọn ńgbà náà pé torí gbogbo tó ṣe ńgbà yẹn àwọn èèyàn ò expect ẹ̀ láyé so wọ́n ti wá rí bí instrument tí wọ́n mú àárọ̀ o èmi ò kàwé kọ́mọ mi ó tún mọ́ kà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí mi ò bá yọ àdá ńjọ́ náà lọ́wọ́ ó ṣeé ṣe kọ́mọ tí jẹ́ master degree ò dàbáyì mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ràn mí lọ́wọ́ tí táwọn ọmọ mi fi ń dé ipò tó wù wọ́n pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ ní fojú sunkún àwọn ọmọ yín ẹ̀ ní sunkún ọ̀kankan nínú wọn àwọn òbí tí yín náà ò ní fojú sunkún yín ẹ ṣé mo dúpẹ́ o ojú ò ní tì wá o ire o ẹ ṣé.